Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Facetv was Swoby. Doorstep ojú ọ̀nà Akure sí Ifẹ̀ sí ọ̀nà kìíní ni a wà yìí. Tẹ́ bá wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ń sìn, àwọn olè ẹ̀ṣẹ̀ wá rọ́ọ̀bù tán bí ń sìn ni. Àwọn Fulani sì ni gbogbo wọn ti lé àwọn èèyàn wọgbó. Mọ́tò tẹ́ ń wò yìí wọ́n ti gbé dírẹ́fà ẹ̀ lọ. Ṣé gbó wà ńlẹ̀? Àwọn mọ́tò yìí náà sì ni wọ́n ti gbé dírẹ́fà wọn náà lọ. So ẹ bá ń wò ó, ẹ̀yin tẹ́ ń wò ó láti ilé. Àwọn tó sì ń sọ̀rọ̀ wọn ní Fulani ni wọ́n. Ẹ jẹ́ ń bá ẹnìkan sọ̀rọ̀ ń bẹ̀. Bàbá ṣé ẹ mọ̀ báwọn kìíní ẹ̀ ṣe rí? Ṣé ẹ mọ̀ bọ́ ṣe rí? Mo ní wọ́n wọ cap red. Ẹni Haúsá ni wọ́n. Wọ́n wá wọ black shirt. Ẹlẹ́ Haúsá ni wọ́n. Fulani ni wọ́n. Ìkan wà ń bí mo fẹ́ sáfẹ́nu ẹ̀. Ẹ̀sẹ̀ gbà wọ́n nìkan wà ń bí. Sáfẹ́nu ẹ̀. Tó bí mo ṣe rí báyìí, bó ṣe sọ pé Jonah oya lie down, oya move like this. Lèmi ṣe gbàná ọ̀hún yẹn lọ. Ọ̀nà òkè ni mo gbà lọ. Ìkejì mi ní ti báyìí ni ìmọ̀bi tó ibù tó sá lọ. So ẹ̀yin dẹ́ ń wò ó, ṣe ti rí pé àwọn security agents ni wọ́n dúró sọ̀kan yẹn. Wọ́n rí wọn mú. Àwọn Fulani yẹn wọ́n ti kó bí dírẹ́bà mọ́tò yìí wọ́n ti kó àwọn méjèèjì lọ́sìn. Wọ́n ní bí àwọn bí èèyàn bíi 6 sí 7 ni wọ́n kó wọgbó nsìn tí wọ́n sì sá lọ. So àwọn security agents lẹ́rí tí wọ́n dúró lọ́kàn yẹn tí wọ́n náà ń retí pé bẹ́ẹ̀ àwọn máa rí wọn. Wọ́n rí wọn mú o. Ìyẹn tá à ń sọ ta ní ká gba wálẹ̀ lọ́wọ́ àwọn Fulani, àwọn amúnisìn, àwọn olórí ibú Fulani. A ní ẹ jẹ́ ká gbara wálẹ̀ lọ́wọ́ wọn. Ẹ̀yin èèyàn ẹ sọ pé rárá tá bá gbara wálẹ̀ a máa lè secure orílẹ̀ wa náà. Ṣẹ́rí ó ní mọ́tò chọ́ọ̀chì ni ṣẹ́tìrì wọ́n ń bọ̀ láti pátì ni. Ẹ bá rí ẹ máa gbọ́n ń bọ̀ láti pátì ni, wọ́n double cross wọn lójú ọ̀nà ni. Mọ́tò tó wà níwájú yẹn wọ́n ti gbé ẹni tó wà ní wọ́n ti jí dẹ́bà gbé lọ, wọ́n ti gbé dẹ́bà lọ sí tí dẹ́bà wà. Ṣé gbogbo yín wò báyẹn? Wọ́n níbi nìkan sápá wọn. Ṣẹ́yìn yẹn ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí lójú ọ̀nà express yẹn ni wọ́n lè farada kí kíní. So òun lẹ̀ ń wò yẹn. Apá àwọn ẹlẹ́ṣọ́ ààbò wọ́n ti wà ní kálẹ̀ láti find wọn. Ẹ̀yin ẹ wò ṣe ti pé wọ́n ń bọ̀ láti pátì ni ṣe ti rí. Tó ń bọ̀ láti pátì. Yes now. Àwọn JTF náà ti wà ń bẹ̀, gbogbo àwọn security agents náà ti wà káàkiri. So ẹ̀yin ẹ máa wo kidnapping ṣẹ́gbọ́n ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ live and direct. Ẹgbẹ́ bó ṣe ṣẹlẹ̀ ni mọ́tò ibà wọn ti gbé dírẹ́bà ẹ̀ lọ gbé báwọn. Ṣé ti rí? Wọ́n ti gbé ẹni tó ní kíní. Place number mọ́tò yẹn lélẹ̀. Ṣé ti rí? Ṣé àbábọ̀ ṣiṣẹ́ pẹ̀lú àbíkú? Place number mọ́tò yẹn lélẹ̀. Ibi ilẹ̀ bá ti wá já wa. Ṣé ti rí? Irú bí ilẹ̀ bá ti já wa. Ṣẹ̀tì lójú ọ̀nà Àkúrẹ́ tẹ́ bá lọ sí ọ̀nà Ìbàdàn tẹ́ lọ sọ́nà Ifẹ̀ kẹ́ gbogbo ojú ọ̀nà yẹn kẹ́ tó dé Oòduà University kẹ́ tó lánà ojú ọ̀nà yẹn gangan ní robbery case yìí ti ṣẹlẹ̀. Ṣẹ́yìn wò ẹ̀yin tẹ́ ń wò láti ilé. A sọ fún yẹn ní ajá ẹjẹ́ á pín Nàìjíríà yẹ ká pín ẹ̀ ń sọ pé rárá ká sì parapọ̀ a ní láti parapọ̀ mọ́. Ẹ jẹ́ kí gbogbo ẹ̀ lọ létòlétò ká lè ní àṣẹ láti secure ilẹ̀ wa láṣẹ láti secure ilẹ̀ wa mọ́. Àwọn kíní yẹn kàn wọlé ẹníyàwó bó ṣe wù wọ́n ni. So ẹ̀yin èèyàn wa à ń pariwo Yorùbá nation evidence kan náà tún lélẹ̀ ṣe rí live and direct bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó nìyẹn bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ èmi gan ní láti sọ̀kalẹ̀ nínú mọ́tò láti wá wò ó. Ìṣe pé mo fojú di kíní tán gbé dání òbọ̀ mo mọ̀ pé Fulani ò lè rí mi jí gbé. Ṣẹ́tìrì ibẹ̀ náà ń wò lọ yìí. Ẹ wo bí gan wọ́n lè gbá bí gan sá.
You can see live and direct. Please share this program. Sí àwọn ọ̀gá wa bá wà ń bẹ jẹ́ kí wọ́n bá wa tag ẹ̀, kí wọ́n bá wa kọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí kíní ẹ̀mí ìráyè kọ́ mo kàn sáré go live fún sí nítorí fóònù mi ti kú mo kàn sáré power bank kan charge ẹ̀ ní so ẹ máa wò ó ní kíá tí olóyè Sunday Igboho kọjá lójú ọ̀nà yìí làwọn Fúlàní yẹn bẹ̀rẹ̀ tó máa ṣọṣẹ́ wọn ṣe dá olóyè Sunday Igboho dúró kí wọ́n double cross wọn mọ̀ pé ọkọ̀ Fúlàní eégún ọkọ̀ Fúlàní lolóyè Sunday Igboho olóyè Sunday Igboho yẹn ṣe kọjá ń bì wọ́n ṣe dúró tì ó ṣe wá jẹ́ àwọn mẹ̀kúnnù ẹ̀yin mẹ̀kúnnù ẹ̀yin náà gbára yín lẹ̀ o wọn kò sẹ́ni tó máa kọ yín mọ́ kò sẹ́ni tó máa kọ yín mọ́ ẹ sọ fún olóyè Sunday Igboho pé nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń bì nìyẹn ẹ máa wò ó kẹsì máa sọ Omíyalé ọ̀gá Ọláyẹmí Kóìkì gbogbo yín ẹ máa sọ fún wọn pé nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìyẹn ẹ jẹ́ kán máa mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn so Koiki Media bring the world closer to your doorstep life ló lọ so àwọn elétò ààbò náà sì wà ń bí à ń sọ pé ẹ jẹ́ ká gbára wálẹ̀ lọ́wọ́ àwọn olórí Fúlàní àwọn olórí ibú yìí ẹ jẹ́ agbára wálẹ̀ àsìkò ti tó ó nìyẹn. nínú ibi tí mo wọ̀ ní ibi tí mo wọ̀ àwọn ọ̀gbẹ́ mọ́tò wá sílùú àwọn ọ̀gbẹ́ mọ́tò wá black ọ̀wọ́ ni wọ́n wọ̀. live and direct kí lẹ sọ. bí Fúlàní èdè Fúlàní wọ́n sọ lẹ́nu. sẹ́yìn náà ń gbọ́ báyẹn èdè Fúlàní nítajà ń gbọ́ wọn tó ń sọ lórí ilẹ̀ Yorùbá ṣe ti gbọ́ lórí ilẹ̀ Yorùbá náà ti sọ bàbá. tó bá jẹ́ rọ́bì ni wọ́n á gbé mọ́tò wá this David Samuel tí mo jẹ́ coordinator OIC Ọ̀ṣun state àwọn Fúlàní ni ṣùgbọ́n àdúgbò lọ́dọ̀ Ọlọ́run kó àwọn èèyàn wá escape bàbá mo sọ pé káwọn èèyàn jẹ́ ká sọ ọ́ pọ̀ ká gba ilẹ̀ Yorùbá wálẹ̀ yìí wọn gbogbo wọn sọ so ni mo sọ pé wọn ṣe dá odidi olóyè Sunday Igboho lọ́nà ìgbà tó kọjá ó ṣe jẹ́ mẹ̀kúnnù ẹ sọ fáwọn mẹ̀kúnnù kí lẹ́ni náà sọ fáwọn mẹ̀kúnnù. sọ fún mẹ̀kúnnù ni wípé kí gbogbo wa ká dìde ká jà fún ilẹ̀ Yorùbá ọmọdé àti àgbà ká jà ká má dúró sínú yàrá mọ́ ká má dẹ̀ sọ̀rọ̀ orí Facebook àbí orí platform mọ́ ká jáde ká mobilize ara wa gbogbo irú gbọ́ ìbá ká wá ṣàṣẹ ẹjẹ sáré tèkì bàbá tó ń sunkún so bó ṣe rí nìyẹn. ẹ̀yin náà wò ó ṣe rí pé bàbá yìí ń sunkúnlẹ̀ ìkejì wọn ni wọ́n gbé lọ wọn láti máa pòórá mọ́lẹ̀ ìdí ùsì ìkejì wọn ni wọ́n gbé lọ ṣe ti rí aláyé ní sùúrù kẹ́ lè rí live and direct bó ṣe ṣẹlẹ̀ ní ṣe ti rí live and direct ẹ sì rí pé wọ́n wọ̀ ṣọ́ ogun kankan bàbá Ọlọ́run ti ṣeun ẹ̀ẹ́dùn wọn kan wọṣọ sójà àbẹ́ anything aṣọ black shirt pẹ̀lú red cap. black shirt àti red cap wọ́n sì gbé bọ̀dá ní. ìbọn wọn kò sọ́lọ́pàá tó yẹ pé tó ní lọ́wọ́. sọ ẹ̀yin wọn á gbé mọ́tò yín yàwọ́ gbó mẹ́rin lọ. mọ́tò mi nìyí wọ́n wọnú ẹ̀ wọ́n gbé báàgì mi mò ń wò wọ́n báyìí wọ́n ṣílẹ̀kùn ó mú báàgì yẹn bó ṣe gbé látòkè báyìí ó jù sílẹ̀ kò sí àwọn aṣọ pẹ̀lú àwọn dọ́kúmẹ̀ntì mi lójú ọ̀nà yìí àwọn tó jẹ́ Fúlàní wọ́n ní Fúlàní gbogbo wọn. wọ́n ti kó èèyàn lọ bẹ́ẹ̀ ni. wọ́n ti kó àwọn kan lọ wọ́n ti gbé dírẹ́bà mọ́tò bẹ́ẹ̀ wọ́n ti gbé dírẹ́bà ilé náà so kẹ́ lè mọ̀ pé kíní ò ń ṣeré mọ́ o kì í ṣeré mọ́ o. ẹ máa rí pé kíní ò kì í ṣe ṣeré mọ́ o. ṣé gbé àwọn èèyàn ṣe ń pariwo olúwo ṣe o everything ẹ jẹ́ agbára wálẹ̀ o ẹ jẹ́ agbára wálẹ̀ kò ṣe dúró wò mọ́ ẹ̀yin èèyàn. tírélà kọlù ẹ. kò ṣe dúró wò mọ́ o live and direct bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọn náà ń gbé fún yín o. àwọn lásìkò na we first here na we come run come meet you. I say that 2 minutes as guy. Jesus. Sir, will you mind that you... No. No, that's why I asked. That's why I asked. No, that's why I asked. I just asked. 2 minutes. As the people come, because our target is that side because there is some
take it easy. ẹja wọlé ká lọ. Police. Mo fẹ́ ṣe live. Ẹ wọlé. Bàbá ti kúrò mi táwọn ọlọ́pàá yẹn wà. Gbogbo irú àwọn ilé ìwà wọ́n kàn gbé mọ́tò ní ọ̀nà àwọn tó Ṣé ti rí? wọ́n kàn gbé mọ́tò ńlá lákiri wọ́n kàn gbé mọ́tò ńlá lákiri ìyà ń jẹ Yorùbá wọ́n pọ́n wa lójú. Can see. Ní agbára ọlọ́gbọ́dọ̀ tó wọgbó ẹ̀wọ̀n ní padà jáde. Àmín. Wọ́n máa lọ sílẹ̀ ní. Àmín. Ojú ọ̀nà yẹn lọ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀. Máa ṣe. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.